نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú ibi tí a bá àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba tí a bá dé lánàá, èyí ni Suratul Ma'idah àyá ẹlẹ́ẹ̀kẹfà. Àyá yìí ọ̀nà ni àyá tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ṣàlàyé ìmára. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé ìjọsìn ọ̀gọ̀ọ̀rọ̀ rẹ̀ ká ṣe ìmára ká tó ṣe májẹ̀mú ló jẹ́. At-taharatu shartun li sihhati ba'd al-ibadat. Kámára májẹ̀mú ló jẹ́ fún apá kan nínú àwọn ìjọsìn. Qult ba'dul ibadat. Ìdí tá a fi sọ wípé apá kan nínú àwọn ìjọsìn, òun náà ni wípé àwọn iṣẹ́ ìjọsìn kan ń bẹ tí ìmára kìí ṣe ṣẹ́rùtò fún. Ala sabilil mithal, lápèjúwe ká kírun májẹ̀mú ni ìmára jẹ́ fún. Iṣẹ́ ìjọsìn ni ààwẹ̀ àsíyàm, ǹjẹ́ májẹ̀mú ni ìmára ló jẹ́ fún ààwẹ̀ gbígbà? Naam, at-taharatu laysa shartan lis-siyam. Torí pé ẹni tí ó súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ sàhúrì tán, àlùfájàrí ò sì tí yọ, kò sì tí ìwẹ̀ jánábà, ẹni ẹ wá fi ẹ̀gbẹ́ lélẹ̀ ó sùn, ó bá sùn gbàgbé, ìgbà tí ó lọ máa jí, ó jí ní nǹkan bí aago 10. Ẹ rí pé àsìkò aago 10 ọ̀hún àwẹ̀ ti bẹ̀rẹ̀, ó ti wà ní àwẹ̀. Wa bata junuba, ó sì jí lẹ́ni tó ní jánábà lára, ó dẹ̀ ti jẹ sàárì, lẹ́yìn sàárì ló sì súnmọ́ ìyàwó rẹ̀. Àkọ́kọ́ rúfẹ́ ẹni bẹ́ẹ̀, ìbéèrè ni wípé ó jẹ sàárì lẹ́ni tí ó jẹ sàárì tán lẹ́ni tó ní jánábà, àbí kó tó jẹ sàárì ló ti ní jánábà, àbó jẹ sàárì yẹn tán sahur ló ní jánábà, ó sì mọ́júmọ́ sínú àwẹ̀, jánábà sì ń bẹ lára rẹ̀. Ṣé àwẹ̀ rẹ̀ só lálàáfíà bí ò lálàáfíà? Naam, a sọ pé àwẹ̀ rẹ̀ ṣe kí ni ó lálàáfíà, torí pé ìmára kìí ṣe májẹ̀mú fún àwẹ̀ gbígbà. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀, àsìkò tó jíun bó ṣe jí gbàrà hun, kó tètè lọ wẹ̀ báhun, kó tètè kí ìran àsùbá rẹ̀,
torí pé anabi sallallahu alayhi wa sallam anabi ni man nama an salatin aw nasiya aw kama qala rasulullah sallallahu alayhi wa sallam falyusalliha idha dhakaraha. Òjíṣẹ́ Ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó sùn gbàgbé àsìkò oorun ti kọjá ṣùgbọ́n oorun gbé lọ, bó bá ti ń jí kẹ́tẹ́ bá nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ìrun kó tètè lọ kí. Àwa rí pé ni ó sùn àsùnbà kásùnbà tó wọlé ó ti sùn kò rẹ́ni jí, gbà tí ó lọ máa jí aago 11 àárọ̀ ló jí, kò lẹ́sẹ̀ kó kírun yẹn náà kó tètè lọ kí. In tó lè ní ẹ̀ṣẹ̀ tó fi lè lẹ́sẹ̀ ni pé kó tún máa ṣe nǹkan míì lẹ́yìn ìgbà tó jíun tí ò fi ìrun yẹn ṣàkọ́kọ́ ló di ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n falyusalliha idha dhakara. Tó o bá ti rántí báyìí pé mo mọ̀ ti gbàgbé sùn àbí iye mi ti ẹ̀fọ́ kò mà. Ibi tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ náà ni wípé kì í ṣe gbogbo ìran ìjọsìn ní ìmára ló jẹ́ ṣọ́rọ̀tù fún. Ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú iṣẹ́ ìjọsìn ìmára ó jẹ́ májẹ̀mú fún, àbí kí ìmára kó jẹ́ mustahab tí wọ́n fẹ́ ká ṣe. Ìgbà tí ipò ìmára tó tóbi nínú iṣẹ́ ìjọsìn, ìdí ni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ò jù wálẹ̀ lásán, ó wá ṣàlàyé rẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwa tá fẹ́ kírun a gbọ́dọ̀ ṣe ìmára. Ìmára náà ìran mẹ́ta ni. Ìran mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run ṣàlàyé rẹ̀ fún wa nínú áyà kan yìí. Al-wudu, al-wala, al-ghuslu, ìwẹ̀ ìmára, wat-tayammum, òun náà ni ìmára èyí tá a fi máa ń rọ́pò omi nígbà tí ó bá sùn. Ìran mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sọ nífẹ̀ẹ́síwẹ́wẹ́ nínú áyà yìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run Ọba ní ya ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq. A ti ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lórí ya ayyuhal ladhina amanu idha qumtum ila as-salah. Ọlọ́run ní mo pé ẹ̀yin onígbàgbọ́ òdodo, àlàyé ti wá lórí eléyìí lánàá. Idha qumtum ila as-salah, a ṣàlàyé fún wa wípé ọ̀rọ̀ àwọn olùmọ̀ èyí tó kó gbogbo ẹ̀ sínú, òun náà ni gbogbo ìgbà tí ẹ bá ti wà ní ìmára. Idha qumtum ila as-salah ma'nahu wa antum muhdithun. Wa antum muhdithun. Tí ẹ bá ti wà nípò ẹni tó lẹ́gbin lára, tẹ́ ẹ bá ti fẹ́ kírun ọ̀ranyàn ní ká ṣe ìmára o. La salata liman la wudu'a lahu. Ẹni tó kírun tí ò lálùwàlá kò kírun o. Yóò dá ìrun yẹn yóò dá padà ní. Kódà àgbà mí ń bẹ ẹni tí ó rò pò ń lálùwàlá ó lọ kírun, ṣùgbọ́n gbà tó kírun tán ló wá rí pé òun ò mọ̀ lálùwàlá. Kí ni yóò ṣe? Yóò dá ìrun yẹn padà. Nítorí pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní la salata liman la wudu'a lahu. Èèyàn wá lè ṣàlùwàlá nígbà míì kó ṣe bálabàla, torí pé àwọn nǹkan mi ń bẹ nínú àlùwàlá, àwọn orígun kan ń bẹ tómi ò bá débẹ̀, bí èèyàn bá lọ fi kírun èèyàn ò lálùwàlá o. Ẹni tí ò bá sì lálùwàlá kò nírun. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ṣàlàyé rẹ̀ yékéyéké, pàápàá jùlọ àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn àlùwàlá. Ọlọ́run ṣàlàyé rẹ̀ nínú àyà yìí. Tí kùdìẹ̀kùdìẹ̀ ó bá tiẹ̀ wáyé níbi àlùwàlá kò gbúdọ̀ dé bí àwọn èyí tọ́lọ́run mention nínú àyà yìí.
torí pé àwọn èyí tọ́lọ́run bá sọ nínú àyà yìí fara'idul wudu àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn àlùwàlá Ọlọ́run sọ súnnà ló tún gbé àwọn èyí tó jẹ́ súnnà ní wudu òun ló gbé jáde ṣùgbọ́n àwọn èyí tó jẹ́ ọ̀ranyàn bẹ́yàn bá ti rí ṣe èèyàn lálùwàlá o Ọlọ́run bá fi ní yá ayyuhal ladina amanu Ọlọ́run mo pè yín onígbàgbọ́ òdodo idha kumtum ila ssalah ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti dàníyàn pé ẹ fẹ́ kírun àlùwàlá nìkan o Ọlọ́run wá ṣàlàyé rẹ̀ fún wa ẹ fẹ́ kírun ẹ̀gbin wà lára yín ọ̀ranyàn ni kẹ́ lọ ṣàlùwàlá ẹ fẹ́ kírun kò sẹ́gbin lára yín ẹ ti lálùwàlá tẹ́lẹ̀ sọ̀ranyàn ni kẹ́ tún lọ tún àlùwàlá tuntun míì ṣe kì í sọ̀ranyàn àmọ́ tẹ́ ẹ bá kàn fẹ́ ṣe ẹ lè ṣe ṣùgbọ́n kì í sọ ẹni tó bá ti lálùwàlá lára tẹ́lẹ̀ kì í ṣe dandan kó tó lọ tún tálùwàlá mi ṣe àmọ́ tó bá kàn finú fúdọ̀ pé òun fẹ́ ṣe kò sí láì fún bẹ́ẹ̀. faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ní ẹ fi omi algásílù oníkẹ́yìn ó fi nǹkan fọ nǹkan algúsílù òní ìwẹ̀ ẹ ò rí lárúbáwá gásílù fífọ nǹkan gúsílù ìwẹ̀ Ọlọ́run ní fagsilu wujuhakum ẹ fi omi ẹ fi fọ ojú yín wa aydiyakum bákan náà kẹ́ fi fọ ọwọ́ yín ilal marafiq títí tó fi kó ìgbọ̀nwọ́ tó kó sínú wamsahu bi ru'usikum ẹ sì pa orí yín wa arjulakum ilal ka'bayn bákan náà ẹsẹ̀ yín méjèèjì ẹ fi omi fọ̀ kó sì kókó ẹsẹ̀ méjèèjì kí fífọ̀ yẹn kókó ẹsẹ̀ méjèèjì sínú. Olùmọ̀ tafsir wọ́n jẹ́ kó yé wa wípé tọ́lọ̀n bá ní faghsilu wujuhakum ẹ fomi fọ ojú yín àkọ́kọ́ agbúdọ̀ kọ́kọ́ mọ̀ haddul wajhi kí ni wọ́n ń pè lójú níbo lójú ti bẹ̀rẹ̀ níbo lójú parí sí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn míì tí wọ́n máa ń ṣàlùwàlá wọn ò mọ̀ haddul wajhi níbo lójú ti bẹ̀rẹ̀ níbo lójú parí sí afọ́ Ibn Kathir alayhi rahmatullah àwọn ṣàlàyé fún wa nínú tafsiru wọn wípé in tá ń pè ní haddul wajhi indal fuqaha wọ́n ní tí ń jẹ́ ojú lọ́dọ̀ àwọn àfá onímọ̀ fiqhi tọ́lọ̀ ní ká fọ̀ tàbá ń ṣe àlùwàlá ká fún mi fọ̀ ma bayna manabiti sha'ri ra'si ojú bẹ̀rẹ̀ láti ibi tí irun orí tó dé ibi tó ti bẹ̀rẹ̀ ń bí ila muntaha lihiyayni wa dhaqni tula láti ibi tí orí ti bẹ̀rẹ̀ irun tó ti bẹ̀rẹ̀ báyìí títí tó fi dé òpin irun gbọ̀n níbi tí a gbọ̀n tó parí síbí ní gúngùn ojú nìyẹn bákan náà wa minal udhni ilal udhni ardon láti ibi tí etí ti bẹ̀rẹ̀ ń bí parí sí ibi tí etí ti bẹ̀rẹ̀ ń bí ní ìbú òní jẹ́ ojú so ìyẹn ó di mímọ̀ fún wa wípé ẹ̀rí pé tẹ́lẹ̀mí bá ń fọ ojú fomi fọ ojú ló nínú àlùwàlá òdo ibi nìkan gbogbo bí omi ò ní débẹ̀ irú ẹni tó bá fọ ojú bẹ́ẹ̀ tó bá ṣàlùwàlá kò lálùwàlá torí pé ghaslul wajhi fardun min fara'idil wudu fífọ ojú ọ̀ranyàn ló jẹ́ nínú ọ̀ranyàn àlùwàlá Ọlọ́run ọba bó ṣe wá dá wa ẹlòmí ń bẹ irun ìbẹ̀rẹ̀ irun orí rẹ̀ àárín orí ń bí
àárín orí ni irun tí ẹ ti bẹ̀rẹ̀ bóyá aslah téèyàn bá jẹ́ aslahun apárí ọ̀rọ̀ apárí kọ́ là ń sọ o torí pé tí apárí bá fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá wájú tí ẹ níbi tí irun tí ẹ ti bẹ̀rẹ̀ ìpàkọ́ ń bí ní ó ti bẹ̀rẹ̀ kìí ṣe èyí là ń sọ o so ní àfáà Ibn Kathir náà fi sọ wípé wala i'tibara bis-sala ọ̀rọ̀ ẹni tó parí kọ́ là ń sọ o ṣùgbọ́n nọ́mà ibi tí irun kó wá ti bẹ̀rẹ̀ tó gbọ́ náà mọ̀ ibẹ̀ láti bẹ̀rẹ̀ fífọ ojú tí a bá fẹ́ ṣe àlùwàlá Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba ní faghsilu wujuhakum ẹ fọ ojú yín ẹ fi omi ẹ fi fọ ojú yín bákan náà àwọn olùmọ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé tí a bá ń fọ ojú yìí gbogbo irun ìpéǹpéjú yìí ara ojú náà ló wà irun ó máa ń bẹ ní abẹ́ ètè báyìí irun bíi ara ojú náà ló wà bákan náà irun gbọ̀n wa ọ̀rọ̀ àwọn àfáà kún sí méjì lérí tá a bá ń ṣe àlùwàlá nípa irùngbọ̀n ṣé á fọ̀ pẹ̀lú omi ni àbá kàn fi omi wọ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí eléyìí wọ́n ní tó bá ṣe wípé irùngbọ̀n nkanat kathifa tó bá yẹ pé irùngbọ̀n yìí ó jẹ́ irùngbọ̀n tó kì tó yẹ pé téèyàn bá ń wo irùngbọ̀n èèyàn ò lè rí ara ẹni yẹn a lè rí agbọ̀n rẹ̀ níbi tí irùngbọ̀n yẹn tó jẹ́ kathifa tó kì mọ́ra wọn wọ́n ní irúfẹ́ irùngbọ̀n bẹ́ẹ̀ kì í ṣọ̀ranyàn ká fi omi ká ẹsẹ̀ máa fọ̀ á kàn fi omi á fi wọ̀ náà ni. ọ̀rọ̀ tó kún sí méjì lórí eléyìí wọ́n ǹjẹ́ irùngbọ̀n gan èyí tó sọ̀kalẹ̀ látojú ẹ rí pé ojú irùngbọ̀n ẹlòmíì ó débì èyí tó débì yẹn tẹ̀ pé yẹn ti kúrò ní gbogbo ara ojú ṣé fífọ ojú náà só débẹ̀ ń torí pé ẹlòmíì irùngbọ̀n rẹ̀ ó débì ṣé tó bá kó fi mọ níbi ojú yìí nìkan èyí tó ṣẹ́kù mọ̀sársàlà mínà lèyà èyí tó kọjá agbọ̀n nínú irùngbọ̀n wa yẹn ǹjẹ́ ó jẹ́ dandan ká tún fi omi ká fi fọ̀ nígbà tí a bá ń ṣe àlùwàlá tá ń fọ ojú ọ̀rọ̀ méjì ló wáyé lórí eléyìí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ àfọ́ Abu Hanifa alayhi rahmatullah àwọn sọ wípé la yajib wọ́n ní kìí ṣọ̀ranyàn ká tiẹ̀ fi omi kan irùngbọ̀n tó bá ti kọjá àgbọ̀n nítorí pé lè anna sha'ra torí pé irun annazila an haddi ra'si irun tó bá ti tayọ irùngbọ̀n tó ti kọjá àgbọ̀n tó ti kúrò ní agbègbè orí tóun ti sàn wálẹ̀ báyìí la yakunu hukmuhu hukmu ra'si wọ́n ní a lè gbé ìdájọ́ pé ara orí nínú irùngbọ̀n bẹ́ẹ̀ wà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé a gbúdọ̀ fọ̀ wọ́n nítorí wípé irùngbọ̀n tẹ́ rí yẹn ara ojú náà láàsì mọ́ yajibu imrarul ma' ala zahir wọ́n ní a gbúdọ̀ fi omi ká fi wọ́ irùngbọ̀n náà li'anna Allah ta'ala amara bi ghaslil wajh torí pé Ọlọ́hun bá pa wá láṣẹ wípé ká fọ ojú wa wal wajhu ma yaqa'u bihi al muwajaha min hadha al 'udw wọ́n ní dáadáa ń pè ní wájú tó fi ń pè ní wájú náà ni mùwá in tẹ́ pé tán bá dojú kọ in tẹ́ ọ̀kọ́ rí lára rẹ̀ náà ni wájú rẹ̀ so kẹ́nìkan wá dojú kọ ní ìsìnkú lóhun orírùngbọ̀n rẹ̀ in tẹ́ fi ń pè wájú ní pé mùwájáhà
tá a bá wù ọ̀bẹ tá ọkọ rí òun náà níwájú ẹni tó bá kọ́ fẹ́ rí yàn ní ìṣiṣẹ́ ẹsẹ̀ yàn ní ọkọ rí so ń tẹ́fọ̀n kí sórí lágbájá mo rí ìtumọ̀ pé orí ni pé òrojú ẹ̀ ṣùgbọ́n ẹni tí èèyàn òrojú ẹ̀ gbà sórí àmì èrí o àwọn náà lọ kọjá àmì èrí ṣùgbọ́n bí bá ti rójú èèyàn ò ti mọ̀ náà fi ń pojú níwájú o so n tó fi jẹ́ pé nínú àwọn nǹkan tí a rí mọ́ ojú náà tá a bá fẹ́ rí yàn irùngbọ̀n yóò bá dé bí ara wájú tá a fi pè níwájú náà nìyẹn làwọn àfáà mi fi sọ wípé líhíyà mọ̀sársàlá irùngbọ̀n tó bá dà sílẹ̀ tayọ agbọ̀n ara ojú náà ni a sì máa wàyùkọ́ọ̀lù fi lugha nínú èdè àwọn lábá máa ń sọ pé baqala wajhu fulan wa kharaja wajhuhu idha nabatat lihiyatuhu tí ẹnìkan bá hun irùngbọ̀n tí irùngbọ̀n bá jáde lágbọ̀n rẹ̀ lábá máa ń da ọ̀rọ̀ yẹn pé wọ́n ní kharaja wajhuhu wọ́n ní sọ pé kharajat lihiyatuhu wọ́n ní kharaja wajhuhu wọ́n lo ojú wọ́n dá pè fún irùngbọ̀n wọ́n dá irùngbọ̀n pè fojú nítorí pé àyè kan náà ni wọ́n wà aláìhàl tí a bá ti fọ ojú láti hádù rẹ̀ níbi tí irun ti bẹ̀rẹ̀ títí dé ibi tí àgbọ̀n parí sí níbi tí etí ti bẹ̀rẹ̀ níbí títí dé ibi tí etí parí sí àwọn tó jẹ mọ́ irùngbọ̀n àwọn irun àlàáàrùdù tí ń bẹ ń bí yìí àṣáàrìbù ẹni tí irun mú bá gbogbo ẹ̀ náà ní ojú gbogbo ẹ̀ pátá ni ojú a gbọ́dọ̀ jẹ́ kí omi kó kan gbogbo àyè yìí ṣùgbọ́n nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni odò wájú bí nìkan ẹlòmíì máa fọ̀ gbogbo bí omi ò ní débẹ̀ bẹ́ẹ̀ yẹn kírun fógún ọdún bẹ́ẹ̀ la salata lahu ẹni ò nírun ọlọ́run bá fi sọ pé faksilu wujuhakum ọlọ́run bá ní ẹ fọ̀ ojú yín tí a bá ń ṣe àlùwàlá tó bá ti jẹ́ àlùwàlá olómi tá à ń ṣe umirna bí gásílì wajhi bilma àṣẹ tí wọ́n pa wá ní ká fi omi fọ̀ ojú kì í ṣe pé ká fọwọ́ pa torí pé kì í ṣe tayammum là ń ṣe ká fi omi fọ̀ ojú wa ni bákan náà wa aydiyakum ilal marafiq kí a tó lọ síbi eléyìí ìbéèrè tí ó wáyé ni wípé síta bá ti á fẹ́ ṣàlùwàlá báyìí ojú láàkọ́kọ́ bẹ̀rẹ̀ torí pé ojú ni Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kọ́kọ́ mention rárá a bẹ̀rẹ̀ pẹ̀lú fífọ ọwọ́ òun la fi bẹ̀rẹ̀ àlùwàlá bó la ṣe lọ bẹ̀rẹ̀ pẹ̀lú fífọ ọwọ́ torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì lọ́lọ́run rán sí wa ànábì ló sì ṣàlàyé bá ṣe ṣàlùwàlá níbàámu sí ìtọ́lọ̀nsọ́nà al-Qur'an al-hay'atul mashru'a kayfiya bánàbí ṣe sífàtù wudu innabi bánàbí ṣe ṣàlùwàlá òun láfi gbàgbọ́ yé àyà yìí wọ́n ní tá bá wá rí ẹnìkan tó ṣe àlùwàlá tó ń bẹ̀rẹ̀ látojú àwọn èyí tó jẹ́ ọ̀ranyàn òun ló ṣe só lálùwàlá àwọn àfáà ló lálùwàlá ṣùgbọ́n kò tẹ̀lé bí Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ tó bá wá láníyàn pé òun mọ̀ọ́mọ̀ fẹ́ tẹ̀lé bánàbí ṣe tó yẹn ni wọ́n ní la wudu ala irúfẹ́ ẹni bí ò lálùwàlá nítorí wípé àwọn nǹkan tó tún kún tí Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa ó ti wà nínú ojú gan náà ẹ rí pé àyà yìí sọ́lọ̀ ń sọ yíyọ ẹnu náà nínú àyà yìí sọ́lọ̀ ń sọ fífímú nínú àyà yìí Ọlọ́run sọ àmọ́ Ọlọ́run sọ ìwọ lórí Ọlọ́run sọ àbọ́lọ́run sọ Ọlọ́run sọ torí pé tọ́lọ́run bá ní ẹ fọ ojú yín níbo ni ààyè ẹnu wà ṣé pàkọ́ ló wà níbo ni ààyè imú wà ṣé pàkọ́ ló wà ojú náà ni tọ́lọ́run bá ti ní faksulu wujuhakum làwọn àfáà mi fi sọ wípé yíyọnu fífímú ẹ má sì mọ́ súnà nílùú ùdù ẹ má sún mọ́ súnà àlùwàlá ẹ sún mọ́ràn ẹ̀yàn àlùwàlá torí pé tá a bá ti lè gbà pé ọ̀ràn ẹ̀yàn àlùwàlá ni fífọ ojú gẹ́gẹ́ bọ́lọ́run ṣe pàṣẹ pé faksilu wujuhakum bọ́lọ́run ṣe pàṣẹ bẹ́ẹ̀ àṣẹ fífọ ojú yẹn náà ti kó gbogbo ohun tí ń bẹ lára ojú ó ti kó sínú ó ti sọ di ọ̀ràn yẹn náà torí pé Ànábì sọ pé wàtà mọ́ọ̀dù Ànábì mu wá ní fílọ̀ amúr kó o sì yọnu so yẹn túmọ̀ sí pé in tó kù tí ó ṣẹ́kù
òun náà ni fífọ ọwọ́. Òun náà ni fífọ kíni o, fífọ ọwọ́. Fífọ ọwọ́ yẹn ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó wá pín. Wọ́n ní ṣé fífọ ọwọ́ yẹn ó wọ ibi àlùwàlá ni àbí gbogbo ìgbà tí a bá ti jí láàárọ̀ kùtù lójú oorun, torí pé súnà Ànábì sallallahu alayhi wa alihi wa sallam òun náà ni wípé tó o bá ti kọ́kọ́ jí láàárọ̀ kọ́kọ́ fọ ọwọ́ rẹ̀. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam, Ànábì ní nínú hadith afọ́ Abu Hurairah, Ànábì ní idha stayqadha ahadukum min nawmihi, Ànábì ní tí ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ti jí láàárọ̀, tẹ́ ẹ bá ti jí látòjú oorun yín láàárọ̀, fala yudkhilu yadahu fil ina, ẹ kò gbúdọ̀ kí ọwọ́ yín bọ inú igbá àlùwàlá tẹ́fẹ́ fi ṣàlùwàlá, qabla an yaghsilaha thalatha, ṣáájú kẹ́ tó fọ ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta. Fa inna ahadakum, torí pé ẹnìkọ̀ọ̀kan nínú yín la yadri ayna batat yaduhu, ẹ kò mọ ibi tí ọwọ́ yín rìn lọ nígbà tẹ́ sùn kẹ́ tó jí, ẹ mọ̀ o. Èyí tí ń bẹ́ẹ̀lẹ̀ nínú súnnà pé gbogbo bàtà bá ti jí ká kọ́kọ́ fọ ọwọ́. Àwọn olùmọ̀ wá wo ọ̀rọ̀ tánàbí sọ pé ṣé tá a bá ti jí tá a fẹ́ ṣàlùwàlá òun ni Ànábì ń sọ ni, àbí gbogbo bàtà bá sá ti jí ń ta gbúdọ̀ kọ́kọ́ ṣe ká fọ ọwọ́ wa méjèèjì. Èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáà òun náà ni pé gbogbo bàtà bá ti jí, yálà fẹ́ ṣàlùwàlá ṣe tán àlùwàlá ni o àti ṣe tán àlùwàlá, òun ni ká kọ́kọ́ fọ ọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta. So làwọn àfáà tún wá gbé wọlé wípé tọ̀ aslan náà tọ́mọnìyàn bá ti jí ìjí fẹ́ máa ṣe náà ni pé kó wọ́n ṣàlùwàlá, yálà wọ́n fẹ́ ṣe kìyàmù lẹ́lì ni o àbọ́fẹ́ lọ kásùn bá ni yọ́ ṣàlùwàlá. So igbá tó wá sínú sí ẹnu lẹ̀, èyí tó fi máa kọwọ́ bọ̀ tó fi máa ṣàlùwàlá, kọ́kọ́ fọ ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta, mọ́ tí kọwọ́ bọ inú igbá yẹn fún àlùwàlá. Ẹni tó wá fẹ́ lo àgé sẹ́yìn pé kò ní kọwọ́ bọ náà àbí òun náà kọ́ mọ̀ sọ pé ṣebí mi kọwọ́ bọ inú àbí jẹ́ máa bá àlùwàlá lọ, nǹkan fọ ọwọ́ yẹn náà ní ẹ̀ẹ̀mẹ́ta. Nítorí pé Ànábì sallallahu alaihi wasallam, Ànábì sọ ńlá ìdí tó ń fi sọ bẹ́ẹ̀ fún wa ó ní pé fa inna ahadakum, torí pé ẹnìkọ̀ọ̀kan nínú yín o la yadri ayna batat yadu, ó mọ bí ìrìn tí ọwọ́ rẹ̀ rìn nígbà tó sùn kò tó jí, ó mọ bí tó lọ. Kọ́lọ̀ máa fi sọ rẹ̀ sọ wa. Èèyàn lè sùn bí àgbà tó jẹun lálẹ́ ó fọwọ́ ṣùgbọ́n wọ́n ò mọ́ tán, ọ̀fọ́n ó bá ń la ọwọ́ rẹ̀, tí ọ̀fọ́n bá ń jẹ ẹsẹ̀ tí bá ń la ọwọ́ tó bá jí lóòótọ́ mọ̀ ó lè mọ̀. Wọ́n náà fi máa ń pe ọ̀fọ́n ní afẹ́nijẹni, tó bá ti ń jẹ ọmọ fàtẹ́gùn sí ò ní jí, nígbà ọba kan jí lórí pé gbogbo ẹsẹ̀ rẹ̀ ó ti kú lájì. So ó wá ń jẹ ọwọ́ òun, ó ń fi ẹnu rẹ̀ kan ọwọ́ yẹn, ó sì ṣeé ṣe kó ṣe wípé ó ti fi poison pẹ̀lú ahọ́n rẹ̀ yẹn sí ọwọ́ rẹ̀, àbí kó ṣe wípé ó tiẹ̀ ti fi àrùn burúkú tí ọ̀fọ́n àti eku ń kó kiri ní ìsìnkí náà ń pè, ó ti fi ṣe ọlọ́wọ́. Ìgbà tó jí ọwọ́ náà kò tún kì bomi àbí ó tún fi jẹun. Láàfin lè mọ̀ pé gbogbo táwọn elétò ìlera fẹ́ máa sọ fún wa lé, Ànábì ti sọ gbogbo ẹ̀ sallallahu alaihi wasallam. Ìdí ń fìyà jẹ wá ni pé àṣetán àti tẹ̀lé súnà ní ti pátápátá. Ànábì ò ní sọ pọ́nrán yẹn ni o, wọ́n ní súnà ni. Ṣùgbọ́n gbogbo tó bá sọ fún wa pé súnà ni kì í sọ̀rọ̀ yẹn bẹ̀ tó dáa kẹ́ ẹ ṣe, mùsùlùmí torí rẹ̀ bá pé ó yẹ kó ṣe nǹkan. Ànábì ò ní sọ pé ká ṣe nǹkan kan, kódà kí nǹkan yẹn k'Ànábì sọ pé kì í sọ̀rọ̀ yẹn, oore máa wà níbi nǹkan yẹn fi dini wa dunya, nínú ẹ̀sìn àti ìṣẹ̀mí ilé ayé wa. Èyí ò nípa fífọ ọwọ́ tá a bá fẹ́ ṣàlùwàlá. Gbogbo èyí tó kù náà ó ti kó síbi ojú, tánàbí tọ́lọ́wọ́n bá ní faksilu wujuhakum, ẹ fọ ojú yín, wa aydiyakum ilal marafiq, bákan náà ẹ fọ ọwọ́ yín ilal marafiq. Ìlà níbẹ̀ yẹn kìí ṣe lìlgáyà máa
òun látúmọ̀ rẹ̀ ma'al marafiq. So fífọ ọwọ́ aliyadu nínú èdè Lárúbáwá tí wọ́n bá sọ pé yádù ó bẹ̀rẹ̀ láti òkè ń bì torí pé inú àṣẹ tẹ́lẹ̀ mi máa ń ṣe ni pé yóò ní ìgbà tó ń ti kọ́kọ́ fọ ọwọ́ báyìí tó ń bá ti wá fẹ́ fọ ibi ni ó ti wá bẹ̀rẹ̀ rọ́ṣùbù níbí yóò wá bẹ̀rẹ̀ débi tó bá ti fẹ́ fọ ọwọ́ ó tún gbé látòkè ń bì torí pé àlìyádù ìdá utlaq tán bá sọ pé yádù ọwọ́ tán bá sọ báyẹn àti bí ló ti bẹ̀rẹ̀ ilal marafiq ma'al marafiq yóò wọ ibi kìí ṣe pé ó ṣe débi ìgbọ̀n ọ̀yẹ́ náà ó fọ́ ma torí pé ìlà láàyè yẹn bí ma'ana ma'a tí a bá wọnú al-Qur'an al-Karim Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba ó ṣàlàyé irú túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ fún wa àfáàwà al-Imam ash-Sha'bi wa Muhammad ibn Jarir wọ́n ní gaslul mirfaqayn àwọn ní ìgbọ̀n tá bá ń fọwọ́ Imam Sha'bi wọ́n ní kìí ṣe dandan ká fọ̀ dé ìgbọ̀n ọ̀hún bí ọ̀rọ̀ àwọn afá àkúsí méjì olódáfẹ́ ṣàlàyé pé kìí ṣe dandan ká fọ̀ dé ìgbọ̀n ọ̀hún bí bákan náà tá bá sì fọ ẹsẹ̀ kìí ṣe dandan ká tún fọ kókósẹ̀ mọ́ li'anna harfa ìlà lilgaya wọ́n nítorí pé ìlà tọ́lọ̀ ń sọ ń bẹ̀yẹn lilgaya ni pé tẹ́ ẹ bá ti dé bẹ̀yẹn tẹ́ ẹ bá ti dé ìgbọ̀nwọ́ ẹ̀dà dúbẹ̀ kò kó ìgbọ̀nwọ́ sí bẹ́ẹ̀ bá ti ń fọ ẹsẹ̀ tẹ́ ẹ bá ti dé kókósẹ̀ ẹ̀dà dúbẹ̀ kò kó sínú walhaddu fala yadkhulu fil mahdud tí a bá ní ibi tí ààlà nǹkan dèrè lápòjúwe ìwà àtẹnìkan ẹdẹdọ mú ilẹ̀ wọ́n á sọ pé ilẹ̀ mi bẹ̀rẹ̀ láti bí ìlà tó fi débi haddu yìí ìtumọ̀ ẹni pé tó bá ti débi ààlà yẹn ó tún gbúdọ̀ kọjá ààlà yẹn torí pé ìlà lil ghaya ni àwọn àfáàyàn wá sọ pé ìtumọ̀ ẹ̀ pé tá a bá ti débi haddu yẹn ibi tán bá fi ṣe ààlà yẹn náà kò kó sínú mi rò pé wà báyìí ṣòdí yẹn làwọn fi mú jáde pé tọ́lọ̀ ń bá nílà al-mirfaqayn ìtumọ̀ ẹ̀ ni pé ìgbọ̀nwọ́ yẹn kò ní fọ ìgbọ̀nwọ́ yẹn tẹ́ bá ti débi tí ìgbọ̀nwọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀ dàdú mẹ́ ọ̀rọ̀ Imam Sha'bi àti àfáwà Muhammad bin Jarir ó ní eléyìí àmọ́ ọ̀rọ̀ eléyìí tí ó tẹ̀wọ̀n ó náà ni wípé ó kó sínú lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà sọ wọ́n nítorí pé ìlà tó ń bẹ níbí kìí ṣe ìlà lilgaya ìlà tìyẹn ìlà tó kó bìmánà máa òun náà ni àfọwà Ibn Kathir alayhi rahmatullah àwọn ní wa qawluhu wa aydiyakum ila al-marafiq gbàtí Ọlọ́run bá ní ẹ fọ ọwọ́ yín títí dé ìgbọ̀nwọ́ wọ́n ní ma'al marafiq ma'al marafiq pé ó kó ìgbọ̀nwọ́ náà sínú èyí lọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù ẹ fọ ìgbọ̀nwọ́ náà mọ́ wọ́n nítorí pé ìgbà t'Ọlọ́run sọ ní al-Qur'an Ọlọ́run wala ta'kulu amwalahum ila amwalikum ay wala ta'kulu amwalahum ma'a amwalikum ìlà yẹn bí máàna ma'a ni so ilé ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé ní ààyè yìí tá a bá ti fọ ọwọ́ wa á fọ̀ mọ́ yóò kó ìgbọ̀nwọ́ yẹn náà sínú ìlà níbẹ̀ yẹn bí máàna ma'al marafiq bákan náà àwọn olùmọ̀ wọ́n tún tẹ̀síwájú wípé gbàtí Ọlọ́run ọba ní ilal marafiq tó tún wá ní ká fọ orí wa ó ní wamsahu bi ru'usikum Ọlọ́run ní ẹ pa orí yín bá bi ru'usikum tọ́lọ́run bá ní wamsahu ru'usakum ṣùgbọ́n Ọlọ́run bá fi bá àìsí wamsahu bi ru'usikum ẹ sì pa orí yín àwọn olùmọ̀ onímọ̀ fíkì ọ̀rọ̀ wọn ó pín lórí eléyìí Imam Abu Hanifa alayhi rahmatullah àwọn sọ wípé rúbùrùn orí
òun ló jẹ́ dandan fún akápa ìdá kan nù ìdá mẹ́rin tó bá ti rárá pa wájú orí ń bí lẹ́ẹ̀fì láwọn èèyàn kan tó wá fẹ́ parọ́ kọ̀ọ̀kan mọ́sáàbù ìmáàmù Abi Hanifa náà síyà ni wọ́n kàn rí kíní o wọ́n rárá pa wọ́n sì kúrò mbẹ̀ àmọ́ kò lálàáfíà ọ̀rọ̀ yìí o kò níwọ̀n wàmsà òbírù òsìkùn ọlọ́run tó fi bá a síbẹ̀ wàlbáwú lílmùsọ̀hábà pé gbogbo orí lèèyàn máa ń pa níbàámu sí wípé bóòlù ànábì ṣe pa orí gangan ìyẹn la fi gbàgbọ́ yìí báwo la ṣe pa orí wa nínú hadith àfọ́ àwa Amru bunu Yahya al-Mazini an abi ana rajulan qala li Abdullah ibn Zayd hadith afa Abdullah ibn Zayd hadith náà gùn ṣùgbọ́n bí ta fẹ́ lò ń bẹ̀ òun náà ni pé thumma masa ra'sa ànábì wá pa orí rẹ̀ biyadayhi ọwọ́ méjèèjì lèyàn fi ń pa orí tó pé nù ṣe tẹ́lẹ̀ mi ò ṣe ni pé kọ̀fẹ́ kí fìlà ò jábọ́ rárá ara o gbé fìlà kalẹ̀ kò sí tí ó sì fìlà sí fìlà sí kalẹ̀ ọwọ́ méjèèjì yẹn mọ́sà biyadayhi fa aqbala bí ima wa adbara ànábì bẹ̀rẹ̀ láti wájú báyìí ó pa lọ sẹ́yìn ó tún pa láti wájú ó tún dá padà síwájú bada'a bi muqaddam ra'sihi ó bẹ̀rẹ̀ pẹ̀lú bí tí irun orí ti bẹ̀rẹ̀ báyìí hatta dha'aba bí ima ila qafa títí tó fi ọwọ́ yẹn dé ìpàkọ́ thumma radda'uma ila al-makani alladhi bada'a minhu ó sì tún dá padà síbi tó ti bẹ̀rẹ̀ rẹ̀ bí yàn ṣe parí nù ṣùgbọ́n lẹ́nu ẹ̀ka rẹ̀ lómi ọ̀ parí o sọ ọmọ kí mas'u ra'si nínú ọ̀ràn yẹn àlùwàlá ni tí ò bá rí ṣe ò lálùwàlá o èyí ò ní ó pé jùlọ ojúmọ́ ń tìyàn gbà mí tí yàn bá rọmọ ilé kí ó mì tí ṣàlùwàlá ẹ̀yin ló yẹ káwọn èèyàn máa mú ẹ̀kọ́ ẹ̀sìn wọn lára yín bàbá mi ń bẹ kò kéwú ṣùgbọ́n ìwọ tó jẹ́ àfáà yẹn ní ń wò bó bá ṣe lónà ò máa ṣe ẹ má ṣe àwọn èèyàn lọ́nà nínú gbogbo ohun téèyàn gbúdọ̀ mójútó dáadáa téèyàn gbúdọ̀ fi ṣeré ní téèyàn ó fi sin ọlọ́run ọbẹ̀ èèyàn gbúdọ̀ fi ṣeré o jẹ́ sáré kánjú sàlùwàlá mọ̀ ń bọ̀ má kánjú sàlùwàlá rí wípé gbogbo àwọn orígun rẹ̀ àwọn májẹ̀mú rẹ̀ mú wá dáadáa farabalẹ̀ torí wípé la salata liman la wudu'a lahu ẹni tí àlùwàlá rẹ̀ tó bá mẹ́hẹ bó kírun fógún ọdún onítọ̀hún ò nírun ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀. wa arjulakum ila al-ka'bayn bákan náà ẹ sì fọ ẹsẹ̀ yín dé kẹfọ́ mọ́ kókó ẹsẹ̀ méjèèjì kìráà méjì òun ló wáyé lórí eléyìí wa arjulakum ila al-ka'bayn wa quri'a wa arjulakum wa arjulikum ila al-ka'bayn òun ló fà á tó jẹ́ pé àwọn kan sọ wípé a máa ṣe mọ́sùn ẹsẹ̀ ni a máa ń fomi pa ẹsẹ̀ ni dọ̀la àwọn ṣíà wọn èé fọ ẹsẹ̀ wọn ò fomi pa ẹsẹ̀ ni wọ́n nítorí pọ́lọ́ ní wamsa'u bi ru'usikum àwọn wà ní wa arjulikum mọ́síù lọ́lọ́run sọ pé ẹ pa orí àti ẹsẹ̀ kí ni àti òun ẹ pa ẹsẹ̀ náà ni wọ́n wà fún arjuli yẹn ní kẹsìrọ̀ wamsa'u bi ru'usikum wa arjulikum ọ̀rọ̀ tí wọ́n sọ nínú èdè gan kò wọlé torí pé báwò tẹ rí bẹ̀rẹ̀ wamsa'u bi wamsa'u tẹ rí bẹ̀rẹ̀ báwò tó wà ń bẹ̀yẹn báwò záídà yẹn asìlẹ̀ gan ni pé wamsa'u ru'usakum wamsa'u ru'usakum wa arjulakum atifu arjulu ń bẹ̀yẹn kìí ṣe atifu pẹ̀lú mas'u ras atifu rẹ̀ waqsilu wujuhakum tó gba fatia wa arjulakum ó wà ma'atufun ala al-ghasl laysa ma'atufan ala al-masih
tí àlàyé lógà bá wá dojú tó ní kálukú ń fàmọ́ra ẹni lọ́wọ́ èmi ò gbà ìwọ ò gbà èwo ló le ìbá nẹ́bí sásàlùwàlá nígbà tó wà láyé so ó fọ ẹsẹ̀ ní àbófomi pa ẹsẹ̀ rẹ̀ a rí nínú súnà nabi sallallahu alayhi wa alihi wa sallam àfáàwà Ahmad nínú musnadi wọn nínú hadith Abdullah ibn Abbas kọlọ̀ kó bá yọnu sí wọn ni annahu tawadda'a wọ́n sàlùwàlá ń jọ kan faghasala wajha ó fọ ojú rẹ̀ akhadha gharfatan min ma' ó sì tún bugẹ́ omi kan famadmada ó yọnu biha pẹ̀lú gẹ́ẹ̀kan yìí wastanshaq ó sì tún fín imú thumma akhadha gharfatan min ma' ó tún mú gẹ́ omi faja'ala biha akada adhafa ila yadi al-ukhra faghasala bihima wajhahu thumma akhadha gharfatan min ma' faghasala biha yadahu al-yumna ó tún mú omi ó fi fọ ọwọ́ rẹ̀ ọ̀tún thumma akhadha gharfatan min ma' faghasala biha yadahu al-yusra ó sì tún fọ ọwọ́ rẹ̀ òsì thumma masaha bi ra'sihi ó sì tún wá pa orí rẹ̀ thumma akhadha gharfatan min ma' ó tún wá mú gẹ́ omi kan farasha ala rijli al-yumna ó ń wá omi yẹ ẹgbọ́ yìí ó ń wá omi yẹ sí ẹsẹ̀ rẹ̀ ọ̀tún hatta gasalaha ó wá fi omi yẹ fọ ẹsẹ̀ rẹ̀ ọ̀tún summa akhadha gharfatan ukhra fagasala biha rijlahu ay al-yusra ó sì tún mú omi ó fi fọ gásàlà ní ó fi fẹ́ ẹsẹ̀ rẹ̀ òsì thumma qala ibi tá ń lọ gan nìyẹn ó wá dojúkọ àwọn èèyàn oníṣẹ́ rí tí mo ṣe yìí akadha ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam yatawadda bí mo ṣe ṣe ìgẹ́lẹ́ bẹ́ẹ̀ ni mo rí pa Ànábì mọ́ ń ṣàlùwàlá rawahu al-Bukhari ìgbà tó débi ẹsẹ̀ sófomi pa ní àbófọ̀ ó fomi fọ́ ó sì ní bóun ṣe ránàbí mọ́ ń ṣe ní kí ló wá dé táwọn ṣíà lè dé pé àwọn ọmọ ìyàtọ̀ ń bẹ láàrin gbéyàn wọ sọ́ọ̀sì o àwọn ò wọ sọ́ọ̀sì kankan ẹsẹ̀ wọn wà bó ṣe wà náà ni wọn ò ní fomi fọ́ wọ́n fọwọ́ pa ní wọ́n ní tí ọlọ́run ní àṣẹ ní ẹ̀kọ́ lọ́n kó sọ wọn bẹ̀ nínú ẹgbà wa hadisi míì náà wọ́n tún ní thumma gasala rijlayhi Ànábì sì tún fi omi fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì pàápín rẹ̀ wá ní péjọ kan ẹnìkan ṣàlùwàlá ó wá fẹ́ máa lọ Ànábì ní kó wá Ànábì ní wailul la'aqab minan nar Ànábì ní ègbé kó máa bá àwọn gìgísẹ̀ kan nínú náà torí pé ẹni ìgbà tó fọ ẹsẹ̀ rẹ̀ omi ò kárí gìgísẹ̀ rẹ̀ tó bá ṣe wípé ká máa fi mọ́síwù ni kọ̀yẹ́ ká Ànábì wọ́n pé wọ́n lè akọ́bìnrin náà so ẹ má jẹ́ kí a gba ìtànjẹ pẹ̀lú ìṣìnà ètí ń bẹ lọ́rọ̀ àwọn ṣíà a máa fọ ẹsẹ̀ ni nínú àlùwàlá àfi tó bá yẹ pé a bá wọ socks tá a ṣe mọ́síwù ṣùgbọ́n ò bá ṣe socks ní tí wọ́n ní ká ṣe náà ni kí ká fọ ẹsẹ̀ wa arjulakum ila al-ka'bayn abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ yìí Ọlọ́run jẹ́ kó ṣe wá ní àǹfààní àwọn eléyìí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà Ọlọ́run jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn gẹ́gẹ́ bá ìsàlàyé fún wa wípé a ó ṣe tafsir wa tèmi á ṣe ní wọ̀nba nítorí àwọn ètò míì tí ó tún bẹ ńlẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ètò tí a ó máa ṣe léyìn náà Ọlọ́run kó bá fi àlùbáríkà sí kí Ọlọ́run kó sì ṣe ní sábàbí oríire ayatul qiyama fún àwọn ọmọ wa náà àti fún àwọn òbí wọn àti fún gbogbo ẹnì kọ̀ọ̀kan àti fún àwọn afá àwọn lápapọ̀ birahmati ya arhamar rahimin abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó sọjọ́ òní ní ọjọ́ ọdún fún wa àwọn tí ó wà àwa tí wọ́n wà bá kọ́lọ́mọ́ fi dàmbà sí mọ́jẹ̀ kí sàmbà ó sí ẹnì kọ̀ọ̀kan birahmati ya arhamar rahimin kó sì bá fi sínú òsùn ẹsẹ̀ olóore wa birahmati ya arhamar rahimin wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi وسلم تسليما السلام عليكم ورحمة الله وبركاته